mẹ́nubà òun ni ẹgbẹ́. Ẹgbẹ́ jẹ́ ohun kan pàtàkì tí ó wà tó jẹ́ pé kò sí ẹ̀dá tó ń bẹ láyé tí kò ní. Àkíkà. Ìyálóde, ẹ wá bá wa ṣe a ò yóò lè dá ṣe. Ìyálóde owó làbí ọ̀rẹ́ yín ará òde èpo ọ̀rẹ́ ará òde ọ̀fà. Afẹ̀rín kó níjà lójú ará òde òrólóòró nílé ìyá òde. Èrè ni ẹ bá wa ṣe ẹgbọ̀rọ̀ wa yẹ̀wò bí Elédùmarè. Ẹni à ń bá ṣeré òsí láyé mọ́ alátẹ̀dé ń bẹ ní òde ọ̀run owó làbí àbògì tí ń jágún rege. Ọ̀dà sọ bí ẹ̀kún ẹni aráhùn ní ìṣòwò ẹ̀jẹ̀. Dákun báwọn náà ṣe tàwa o. Kò sẹ́ni tá ò lè bà láyé jẹ́ ọkọ mọ́ bà wá láyé jẹ́ wọ́n forí àwa sàsún. Àṣẹ. Tuntun ni tún láyé ṣe fàyà kí láyà kọ́ dẹ̀rọ̀. Ẹgbẹ́ ayé wa bá a ṣe a ò yóò lè dàṣe kó tọwọ́ àgbà bàjẹ́ kọ́ mọ́ tọwọ́ èwe bàjẹ́ láéláé. Ara nu èso kàdí òjòrò ìkúlẹ̀ ìyá ọlọ́sàn olè. Àkíkà. Òkúlẹ̀ ìyá ọlọ́sàn obìnrin járí ọgbẹ́ ẹkún súnmi òjìmí àbíkú oníyànjú òwò. Òjìmí àbíkú ọ̀rọ̀ ìjẹ káyọ́rọ́jú ni wọ́n fi ìyá mi jẹ ọ̀wọ́ náà wọ̀ pẹ́ ẹgbẹ́ rẹ̀. Ìyá mi ọ̀pọ̀lọpọ̀ èrùn. Àwọn tí ń rìn wọn ò tẹ́sùn èsùn bẹ nílé èsùn bẹ lóko. Wọ́n ra tú ọ nílẹ̀ ẹ̀yùn. Ó sojú mọ̀kòmọ̀kò àtòrí ni wọ́n lọ pé ọwọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹni ní pé ó yẹ ni. Ẹ bá tètè bẹ́ẹ̀ láti ètè ṣògo. Ìrí olówó ni ẹ rán. Ìrí ọlọ́rọ̀ ni ẹ mọ̀mọ̀yàn. Ẹ má mọ̀rọ̀ níjẹkújẹ kó àgbẹ̀bọ̀ ẹ wá bọ́ ọlé òye lè dáṣe. Ẹgbẹ́ ayé lọ́wọ́ ni. Àṣẹ. 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 Àkíkà. Àṣẹ́gẹ̀. Ajójójó ayọ̀yọ̀ arẹ́rẹ́ kéékèèké. Àkíkà. Ẹni ẹgbẹ́ bá ṣe lóore ò kó náwó sókè. Ó ṣe mí lóore ò ó ṣe mí lóore. Mo dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ mi kó ṣeun o ẹgbẹ́ mi máa ṣeun o. Oyè ẹgbẹ́ mi máa ṣeun o. Ẹgbẹ́ ṣe o. Nǹkan mèremère ló fún yín. Nǹkan ayọ̀ ni ẹjọ́ mọ́ rí o. Àṣẹ. Mọ́jọ rí bànújẹ́ wà sí gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wá náà àtàwa náà o. Mọ́jà rí bànújẹ́ mọ́jà bùnìbùnì fẹsẹ̀ kọ́ o. Ó dọwọ́ yín o. Bá ilé ẹgbọ́n mi. Fún àwọn kọ́pọ̀ nìyẹn. Oníyẹn mi gbà. Ọtí ìtìlẹ̀ sọ́sà ẹ mọ́jọ tí o. Àṣẹ. Ẹ mọ́jọ tẹ́ o. Àṣẹ. Ẹ mọ́jọ bá wọn mu tí ìbànújẹ́ o. Àṣẹ Èdùmàrè. Ọtí ayọ̀ ọtí ìdùnnú ẹni yóò mọ bá wọn mú o. Ó dọwọ́ yín ẹgbẹ́ ayé o. Tó dùn o. Ó dùn kò fún yín léèdì mú o. Ìrísẹ̀. Ìrísẹ̀. Bí ìbáṣẹ kò gbogbo. Orí yèyé ìyá mi àmúdò. Akẹ́kọ̀ọ́ yìí kò ká ẹni àti ìgbẹ̀sí tirẹ̀ ojú ọ̀nà. Eégún inú odò tí ń lékùrù kọ́kọ́ ẹni àti ìbásọ̀ tẹni àti ìbásọ̀. Ládé kojú dorú rí ẹ náà mọ́ ọgbọgbọ wáyé torí ìjẹ̀kẹ̀ bọ́ ọmọ ògúrú wáyé àbí àmọ́. Irú òrìṣà wo ni ẹgbẹ́ jẹ́ gan? Orúkọ mi ni Ọ̀ṣúnkẹ́mi Tèmítọ́pẹ́ aya Lawal tí gbogbo ayé mọ̀ ní Oge Omi Òkùnkùn Ògbólà tí ó jẹ́ ọbabìnrin Ọlọ́ṣun Òkùnkùn Ògbólà.
Akíkà ẹgbẹ́ òrìṣà ni tí kìí ṣe òrìṣà tá a máa ń lé ayé yàn àti ọ̀run ni olúkálùkù ti mú ẹgbẹ́ wá sílé ayé. Oríṣiríṣi ẹgbẹ́ dẹ̀ ni ó wà. Kò sí ẹ̀dá tí wọ́n bí nínú obìnrin yálà ọkùnrin ni tàbí obìnrin tí kò ní ẹgbẹ́. Ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan pé ẹgbẹ́ pé oríṣiríṣi. Oríṣiríṣi ọ̀nà ni a fi lè mọ̀ bóyá a ní ẹgbẹ́ tàbí a kò ní ẹgbẹ́. Ẹlòmíràn wà tó jẹ́ pé ní ìwáṣẹ̀ tó bá jẹ́ pé bí a ṣe ń bí ọmọ ní ìwáṣẹ̀ tí wọ́n máa ń ṣe àkọsẹ̀jayé àwọn ọmọ. Nípasẹ̀ àkọsẹ̀jayé a lè mọ̀ bóyá ọmọ ní ẹgbẹ́, orí gbogbo ẹ̀ ló ti máa jáde. Ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe àkọsẹ̀jayé wọn tí wọ́n wà lóde òní, oríṣiríṣi ọ̀nà lẹgbẹ́ máa ń gbà fi dúró de ni. Ẹgbẹ́ mi máa ń dúró déèyàn tí èèyàn bá fẹ́ ṣe ìyàwó. Ẹgbẹ́ mi máa ń dúró déèyàn nígbà tó bá fẹ́ ṣe nǹkan rere. Pàápàá jùlọ tí èèyàn bá nífunra dáadáa á mọ̀ pé òun ní ẹgbẹ́. Àwọn ọmọ míì wà tó jẹ́ pé tí wọ́n bá sùn wọn kì í dá sùn, àwọn ẹgbẹ́ wọn máa ń wá bá wọn ṣèpàdé tí wọ́n máa ríra wọn pé àwọn wà láàrin ìjọ̀mọ́ tí wọ́n wọ aṣọ funfun. Ẹ̀sìn ló ba ayé jẹ́. Kò sẹ́ni tí ò mọ̀ pé òun ní ẹgbẹ́. Èmi a máa sọ fún ẹlòmíì tí ó bá wá sọ́dọ̀ mi pé wọ́n máa sọ pé ó lẹ́gbẹ́. Ó lè máa rìn lọ kó máa gbúròó bóyá ẹsẹ̀ ń wà lẹ́yìn ẹ̀, kó àwọn kan tún ń bọ̀ lẹ́yìn ẹ̀ tó wàá máa wo ẹ̀yìn. Wọ́n dàbí pé kan ń jábọ́, òní rìnà rí nǹkan tí ó ń jábọ́. Ẹgbẹ́ ẹ̀ ló ń tẹ̀lé. Ẹlòmíì lójú wọn bí mo ṣe sọ á sùn alálà àríjọ̀mọ́ ẹ̀ bọ̀ kò ní yé àfi tó bá sọ̀rọ̀ síta tí wọ́n wá ṣe ìgbésẹ̀ sí i. Ẹlòmíì wọ́n á ní níjọ́ ìyàwó ẹgbẹ́ ẹ̀ á wá láti wá mú. Wọ́n ní àwọn ṣe wedding àdẹ̀mọ̀ kan tó ṣe owó dẹ̀ kú. Ẹlòmíì wedding lè kù sátà. Ẹgbẹ́ mi máa kú sí balùwẹ̀ nípa ìfiyèsí, nípa ìkàákún pé òun ní ẹgbẹ́. Kò sẹ́ni tí ò ní ẹgbẹ́ o. Kò sí ẹni tí ò ní ẹgbẹ́. Oríṣiríṣi ọ̀nà la lè gbà fi mọ̀. Kò sẹ́dá tí ò yẹ kó bọ ẹgbẹ́ ẹ̀. Ẹ gbọ́ tí àwọn àgbàlagbà máa ń kọrin pé ẹgbẹ́ mi wá bá mi ṣe mi ì lè dá ṣe. Ẹgbẹ́ wa dàbí orí bí ìṣẹ̀dá wa. Nísìnyí mò ń bọ̀ wá sí ìsàlú ayé, mo sọ fún Elédùà mo ní ilé ayé tí mò ń lọ yìí omi ì lè dá lọ. Mo ní ìdí àwọn ẹmẹ̀wà tí wọ́n máa sìn mí lọ sóde ayé. Mo dé koríta kan, mo ní ọ̀nà ló pín sí mẹ́ta, ìyẹn ẹgbẹ́ mi ẹgbẹ́ dè mí báyìí. Mò ń bọ̀ wá mo fẹ́ wo ibi tí ọ̀nà yìí já sí. Mo rí pé ibi tó já sí mo ń lọ, mo gbàgbé àwọn tí mo kó kalẹ̀. Irú àwọn bẹ́ẹ̀ ni ẹgbẹ́ máa ń dààmú ní ayé, tí wọ́n á máa ṣe tí wọ́n ní tẹ́gbẹ́, tí wọ́n á máa ṣe tí ọ̀rọ̀ wọn ò ní lójútùú. Ibi tí wọ́n bá wá ń béèrè káàkiri wọ́n wá ní kò tọ́jú ẹgbẹ́. Wàràsó ti fi ẹgbẹ́ ẹ̀ kalẹ̀ ní koríta kan. Irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ pé kó gbé gbá àká ìgbẹ́ ẹgbẹ́ tó tó ẹgbẹ́ kò dìgbẹ́ ẹgbẹ́. So ìgbẹ́ ẹgbẹ́ yẹn lá fi padà lọ ṣe ibẹ̀ fún àwọn tó fi sí koríta yẹn tí wọ́n á wá tẹ̀lé wa. Ẹ̀yìn ìgbà tó bá ti bọ ẹgbẹ́ yẹn tán, àwọn nǹkan ẹ̀ á máa lójú tù. Mi ò tí ì rí bàbá ẹni tó lè ya ẹgbẹ́ ò ṣe é yà. Ẹ gbọ́ tí wọ́n sọ pé aráàánú èṣù kan di ojú ọ̀rọ̀. Ẹgbẹ́ ò ṣe é yà bíi ká máa tanra wa ni pé mo fẹ́ ya ẹgbẹ́ bíi kéèyàn ó pa kádàrá ọmọ dà. Torí ẹgbẹ́ tẹ̀yà wọn ò ní lọ ṣùgbọ́n wọn ò ní jẹ́ kí irú ẹni bí ògbélé ayé ṣe rere. Ẹgbẹ́ ò ṣe é lé jìnnà fún. Kì í ṣe nǹkan tí pé mo fẹ́ ṣe sókè nípa social club pé mo kọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ social club. No, ọ̀rọ̀ ẹgbẹ́ ò ṣe báyẹn. Òun tá a mú ti ọ̀run wá ni. Bí kan sọ pé òkè kádàrá owó tí mo yàn wọn ò fẹ́ kí n lo kádàrá yẹn. So bí kan wá kan sún re owó ẹ̀, ire ọlá ẹ̀, ire tó yàn wá látọ̀run bí kan sún sẹ́yìn. Bẹ́ẹ̀ ló ṣe wípé ẹgbẹ́ ò ṣe yà, kò sí ẹgbẹ̀rún deliverance kò lè ya ẹgbẹ́. Ẹgbẹ́ póríṣiríṣi o. Ẹgbẹ́ kankan ló wà. Ẹgbẹ́ inú padò gan póríṣi mẹ́rin. A ní oríṣiríṣi ẹgbẹ́. Ẹgbẹ́ olúkálùkù ò jọra wọn. Àwọn ẹgbẹ́ kan wà tí wọ́n ń pè ní ìyálóde, jagun, adóríta yànyà, dóríta yan bàbá, ẹgbẹ́ inú afẹ́fẹ́, ẹgbẹ́ inú omi, ẹgbẹ́ ìdíròkò, ẹgbẹ́ oríta mẹ́ta, ẹgbẹ́
ẹgbẹ́ padò, ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀, ẹgbẹ́ ìdí òsè, gbogbo ẹ̀ báyẹn oríṣiríṣi ẹgbẹ́ ló wà. A rí ọmọ tó ní ẹgbẹ́ tó jẹ́ pé orí àtàn lẹ́gbẹ́ títí ẹ̀, tí o ẹgbẹ́ kó oríṣiríṣi o. Kí n fi ra mi ṣẹ̀ sáńpù. Ẹgbẹ́ mi ọ̀nà méjì ni wọ́n pín sí. Ẹgbẹ́ mi a máa jẹ ní inú odò, ẹgbẹ́ mi a sì máa jẹ ní ìdí ọ̀gẹ̀dẹ̀. Ṣé rí ẹgbẹ́ ìdí ọmọ tí ó bá jẹ́ pé ìdí ọ̀gẹ̀dẹ̀ ni ẹgbẹ́ ẹ̀ bá wà, tí irú ọmọ náà bá jẹ́ ẹni tó bá fa bẹ́ẹ̀ mi ṣe wà yìí, ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n pè ní ọ̀gẹ̀dẹ̀ òmìnira èmi ò kí ń jẹ, torí tí n bá ti ń jẹ wọn mọ̀ pé mo máa ń pọ̀ sí i, orí mi á máa dìde, ara mi á pọ̀, spirit mi á fẹ́ gùn mí, so mi ì dẹ̀ kí ń fi omi ṣeré. Tí n bá ń digbẹ́ ẹgbẹ́ tí bóyá ẹgbẹ́ mi wá gba èsè mi lọ́dún yìí nínú odò, tó bá fi máa dẹ̀ mí ìwọ̀n nígbà nínú odò mọ́, ìdí ọ̀gẹ̀dẹ̀ wọ́n ti máa gbà. Torí ní ìdílé tiwa tí wọ́n bá bí wa tán nílé Balógun Kújẹyọ̀ l'Óṣogbo, bí wọ́n ti kó ọmọ báyìí kúrò lọ́sípítù, wọ́n á máa gbé wa sínú igbá, wọ́n á tẹ́ aṣọ sínú igbá yẹn, wọ́n á wá gbé lọ sí etí odò Ọ̀ṣun, wọ́n á gbé sínú alábàlúgbò omi yẹn máa gbé lọ. Tó bá jọ́ máa lè ní kò ní gbé padà. Tó di tí súná yẹn bá ku ọ̀la, tí némì bá ku ọ̀la, láì jẹ láì mu, ó di tí némì bá ku ọ̀la, kí igbá yẹn tó padà wá, àwọn àwòrò sàsà tí wọ́n jẹ́ ìdílé Kújẹyọ̀, wọ́n á máa kọrin, wọ́n á máa pọ̀fọ̀, wọ́n á máa jó, wọ́n á máa yọ̀. So tó bá jẹ́ òríjínà ọmọ Kújẹyọ̀ ni, igbá yẹn á padà wá, wọ́n á wá fi jó àti wọ́n á fi gbé padà. Ìdí tí ẹgbẹ́ wa fi ń jẹ nídìí ọ̀gẹ̀dẹ̀ tó tún fi ń jẹ ní padà nìyẹn. So tí irú ìdílé wa wọ́n máa gbin ọ̀gẹ̀dẹ̀ sí ojúbọ Ọ̀ṣun fún àwọn ọmọ ìdílé wa, torí pé gbogbo wa pátá la máa ń jẹ ní ọ̀nà méjèèjì. So tí ọmọ bá jẹ́ ọmọ tó jẹ́ pé ọmọ ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ ni, wọ́n á máa bínú, wọ́n ì sì tètè gbàgbé ọ̀rọ̀, wọ́n á máa ránró. Ọmọ tó bá jẹ́ pé omi lásán lẹgbẹ́ ẹ ti jẹ, tó bá jẹ́ pé omi Ọ̀ṣun ni, ìwà rẹ̀ á máa tutù, a sì máa nírẹ̀wẹ̀sì ọkàn, kò kí ń bínú. Ṣùgbọ́n tó bá jẹ́ pé méjèèjì ló bá kọ̀ báyìí, irú wọn ì tètè lẹ́mìí forgiveness, wọ́n sì máa ń bínú gan. Èyí tó bá jẹ́ pé orí àtàn ẹ máa rí gbogbo ìgbà, kódà kó mọ̀ wọṣọ funfun mọ́, á máa dọ̀tí ni. Ìwà kan tó dọ̀tí ẹ lè rí, kẹ́ má complain pé lérè tó dọ̀tí, irú wọn ì sì tètè lu àlùyọ. Ẹni tó bá jẹ́ pé ìdí òsè ni ẹgbẹ́ wọn bá wà, wọn a máa ní ọ̀rẹ́ tó pọ̀, wọ́n sì máa ń fara gba nǹkan. Ẹ bá rí kí òsè wọn pé wọ́n fẹ́ de lágbájá, ẹ lọ kàn mọ́ di òsè, wọ́n fẹ́ de tàmọ̀dù, ẹ lọ, kò sí nǹkan tẹ́ ṣe fún ọmọ ẹgbẹ́ tó wà tó jẹ́ pé ọmọ ẹgbẹ́ ìdí òsè ni tí ò ní tẹ́ lọ́rùn. Ṣé Yorùbá mi ti yé yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹgbẹ́ tí wọ́n le jù nínú ẹgbẹ́ òun ni àwọn ẹgbẹ́ oríta mẹ́ta. Tí ọkọ wọn bá ṣẹ̀wọ̀n, bíi kéèyàn ṣe ayé ni. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ pọ̀ oríṣiríṣi, kò sí ẹni tó ní ẹgbẹ́ tí ò ní ọkọ ọ̀run lóbìnrin. Ọkọ ọ̀run wa máa wá fẹ́ wa jura wa lọ. Èyí tó bá jẹ́ pé nígbà tí wọ́n jọ wà ó fẹ́ràn rẹ̀, tí wọ́n bá múra yóò pàtàyé. Kì í sì ṣe pé yíyà, ẹ̀tàn àti ẹ̀bẹ̀ ni. Tí èèyàn bá fẹ́ bẹ ọkọ ọ̀run pé kó fún ìyàwó ayé láàyè láti ṣe ohun rere nínú ayé, ó ní bí a ṣe máa ń ṣe é. Níbi tí a bá ti fẹ́ dìgbà, kì í ṣe pé wọ́n máa ń yà wọ́n. Yorùbá máa ń ṣe mistake ọ̀kan, wá ní wọ́n fẹ́ ya ọkọ ọ̀run rẹ̀. Èmi máa ń rí i pé bí bàtẹ́ èèyàn ń tara wọn. Ọkọ ọ̀run ni pé ìgbéyàwó tóun fẹ́ kó wá ṣe lọ́dọ̀ òun kó fi fi lé ayé lẹ̀, èèyàn á wá dájọ́ ìgbéyàwó yẹn. Èèyàn á rán aṣọ ìgbéyàwó tọkọ, èèyàn á rán aṣọ ìgbéyàwó táyà, ó lè jẹ́ China. Èèyàn á wá invitation card, ó lè lo plain sheet kẹfì tán invitation card. Èèyàn máa sọ ayé ayé, èèyàn lè ṣe nínú lásán, ẹgbẹ́ wa ń wá. Ọkọ ọ̀run yìí á ti ṣe gbogbo dáadáa tó wálé ayé ẹ̀ wá ṣe. Ní déètì téèyàn àwọn èèyàn lè káàdì, wọ́n
2020 something tá a mọ̀ pé ó ti lo ilé ayé ẹ̀ tán ni kó wá bẹ̀yàwó ẹ̀ wò kó wá mú lọ kẹ́ lọ ṣègbéyàwó. So ìṣòro tó wà nílẹ̀ ni pé nílé télọ̀ tí tó bá ṣẹ́kù wọ́n á sọ ọlọ́sùn àbí babaláwo tó di gbá yẹn wọ́n á sọ lèké òwò písìsì ẹyọkan yẹn wọ́n á wá so tìyẹn ò gbọ́dọ̀ ṣẹ́kù. So písìsì aṣọ tí tá a gé tá a sà nílé télọ̀ yẹn òun ni aṣọ ìgbéyàwó tá a mú fún ẹgbẹ́ wa wá tí wọ́n á fi hàn ẹgbẹ́ ọ̀hún wá. So písìsì yẹn la máa fi tẹ́lẹ̀ igbá yẹn pé òkè o ẹgbẹ́ ní ìhún o aṣọ ìgbéyàwó ìwọ àti ìyàwó ẹ tá a mú lóde ayé nì pẹ̀lú filé kan wa o kó mọ bá wa fi hàn àwọn ẹgbẹ́ wa ní òde ọ̀run tí déètì ìgbéyàwó ìbá ti pé wá kó wá mú ìyàwó rẹ̀ kí ẹ lọ ṣègbéyàwó. So pieces yẹn lòun máa bísì láti máa pín káàkiri àti invitation card láti máa pín káàkiri fún àwọn tó wà nísàlú ọ̀hún pé tí déètì báyìí bá ti pé o òun lọ mú ìyàwó mi so á gbàgbé ẹ̀ sáyé so òun máa bísì invitation ẹ bá mi ra aṣọ tí mo mú ni bọ́ tí ẹyọ kan ẹ bá ṣẹ́kù nílé télọ̀ ẹni tó ti bá yẹn iṣẹ́ òpè ìbọn tó tún máa padà wá irú wọn báyẹn tán bá padà wá lè máa gbọ́ pé ọkọ ẹ̀ lásídẹ́ǹtì ọkọ ẹ̀ sùn kò jí ó pariwo orí mi ó kú ó ṣe bá ó ṣe so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ọkọ ọ̀run kò ṣeé yà a lè bẹ́ẹ̀ kó sún sẹ́yìn so a máa wá di gbá yẹn ìgbà tá a wá fẹ́ dì fún wọn yẹn nǹkan tó máa wà nínú yẹn gbá yẹn ó máa jẹ́ oríṣìí mẹ́rìndínlógún 16 different things tí ò ní jọra wọn so a máa fi nǹkan abẹ̀mí oríṣìí mẹ́ta a máa fi sí ewúrẹ́ akọ ó máa wà níbẹ̀ ó lè gba akọ yẹn láì pé kẹ́ẹ̀dínmọ́gbà yẹn ó dẹ̀ lè gbà pé kẹ́ẹ̀pá kẹ́ẹ̀pín sí 16 a máa dínmọ́gbà ó dẹ̀ lè yọ̀ǹda ó lè ní orí ẹ̀ àti ẹ̀jẹ̀ lòún fẹ́ ó dẹ̀ lè ní ẹ̀jẹ̀ lásán àkùkọ adìyẹ máa wà níbẹ̀ àti abodìyẹ ó lè gbà láì ó lè gbà lókun ó lè ní kẹ́ẹ̀dínmọ́gbà láì ṣùgbọ́n a máa béèrè báwo lè ṣe fẹ́ so àwọn nǹkan tó bá fẹ́ yẹn ló máa tọ́jú pé ara àwọn nǹkan tó wọ́n á fi ṣe ìnáwó ìyàwó súwìtì bisikíìtì nǹkan kan tó wà ń bẹ̀ á pè fún wọn pé mo ti dájọ́ ìgbéyàwó èmi àti Lásán mo ti dájọ́ ẹ̀ fún mi so á fún ìyàwó tó wà láyé yẹn ní briefing space so ọkọ ẹ̀ náà ò dẹ̀ ní kú. ìyá kíkà. Àwọn àfá àwọn amọ̀ kanra wọn tí àwọn kírísítẹ́nì bá láwọn dìgbà mo ò ní bá wọn wí púpọ̀ torí ìrìn àjò wa fẹ́ẹ́ jọra wọn ṣùgbọ́n òdìgbà ní ẹ̀sìn méjèèjì tó kù ni wọ́n máa ń tì fún yẹn kò sí ẹni tó mọ bá ẹgbẹ́ dì bí ìṣe oníṣẹ̀ṣe torí téèyàn bá bá ẹgbẹ́ míì pàdé wọn a máa mú ẹni tí ń digbá yẹn lọ tí wọ́n á fi ẹni tí wọ́n ń bá jà tí wọ́n á fi lẹ̀ tó jẹ́ pé ẹni tó ń digbá yẹn ni wọ́n ó padà fàbò sórí ẹ̀ torí tí ẹ bá pàdé ẹni tí ẹgbẹ́ bá ń bínú sí dáadáa tẹ́ ẹ bá tú ẹrù náà dáadáa nínú kóun gangan lọmọ yín lọ́wọ́ àbí kẹ́yìn gangan kẹ́ ẹ fara jẹ bílálà rẹ̀ ìkan á ṣèkan téèyàn bá fẹ́ digbẹ́ ẹgbẹ́ èèyàn máa ń tọ́ dáadáa wọ́n ní ẹnu tá a bá tọ̀ tá a tọ́jú ni kò kì í yọ̀dí tí èèyàn bá jẹ́ èèyàn lásán nílùú tiwa o wọn ràn yín déédéé digbá fún èèyàn torí nǹkan tó rọ̀ mọ́gbẹ́ ẹgbẹ́ pọ̀ gan-an ẹni pé kí n tó bẹ̀rẹ̀ sí ní digbá lẹ́ẹ̀kan kì í ṣe pé mo kàn ń kó sí wọn ẹgbẹ́ mi a máa béèrè pé ó ní títò tí mi ìbá wá béèrè tí mo kàn kó sí bí mo bá ṣe ẹgbẹ̀rún àdúrà ńbẹ̀ mo ṣe fúnra mi mo ṣe lásán mi tó jẹ́ pé òkè bóyá ẹ̀kọ́ náà kọ́kọ́ fẹ́ gbà tí mo fọ̀ gẹ̀dẹ̀ sí ṣẹ́ni pé mo ti fẹ́ẹ̀lì ṣẹ́ni pé àwọn kọ́ ni mo dì fún mo kàn wéṣì owó mi. ní ìyá mi Ládéfojú ẹ̀bọ̀ra tí ń gbénú omi ọ̀sẹ̀ ǹdẹ̀ sí olóyè àrùn obìnrin gbàdàmú tí ò ní bìkan àgbámú ẹni àti ìgbẹ́ tí ti rẹ̀ lọ́wọ́ eégún ní olè
nítorí pé ká bá ọba Àkálá ká bá pààlà pọ̀ torí kò sí ọlọ́sùn tí ò ní pe Ọbàtálá bọ nídìí òòṣà rẹ̀ kò sí ọlọ́sùn tó lè wọṣọ dúdú torí èṣù ló máa ń lo aṣọ dúdú. Ẹgbẹ́ ó ń lo aṣọ funfun ó ń lo aṣọ pupa ó ń lo aṣọ dúdú. Lọ́jọ́ tí Ládékojú náà máa ń wọ aṣọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣùgbọ́n ó ní ọjọ́ tó bá ní àpẹẹrẹ bóyá Ládékojú bóyá ó fẹ́ jà tóun àtọ̀yá fẹ́ ròde ẹ lè rí kí ìyá mi ó sàn kò ní wọ kọ̀ǹpìlìtì yóò sàn yóò fi pààlà sára aṣọ tó bá wọ̀ ọjọ́ tí ó bá wọ aṣọ dúdú ẹ máa gbọ́ pé Ládékojú kólé ó kóta kò dẹ́rú sí kò dá ọmọ sí ìjà tí ìṣe tí ń jà tí ò ní wẹ̀yìn ni Ládékojú máa ń faṣọ dúdú jà ṣùgbọ́n ọjọ́ tó bá fẹ́ lọ ṣẹ́gun ẹ̀rí tó fi aṣọ pupa tó fi pààlà sí aṣọ rẹ̀ wọ́n mọ̀ pé Ládékojú òde tó rè tó rè ogun tó pọ̀ ló lọ ṣẹ́ tó aṣọ funfun nìyá mi yàn láàyò ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ ọrùn rẹ̀ àti ìdè ọwọ́ rẹ̀ àti tẹsẹ̀ kì í ṣe funfun. Ká fẹ́ bọ ẹgbẹ́ ẹni tí ó bá jẹ́ ọ̀ríjínà adóṣù Ọ̀ṣun ó gbọ́dọ̀ ní ẹgbẹ́ ńlé torí kò sí ọmọ ọlọ́ṣun kan tí ò ní ẹgbẹ́ kò sí ọmọ ọlọ́ṣun nílé tiwa kò sí bá a ṣe bọ ẹgbẹ́ àwọn nǹkan tẹ́ ẹ fi bọ ẹgbẹ́ yàn Ọ̀ṣun náà gbọ́dọ̀ jẹ́lẹ̀ torí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni ẹgbẹ́ pọ̀ nínú odò ọmọ Ọ̀ṣun pọ̀ nídìí ẹgbẹ́ tó méjèèjì tó wà nínú ara. irú odò Ọ̀ṣun wà yẹn ní àká ọjà wa àná torí Jímọ̀ tó bá bọ́ sí Jàkúta ni wọ́n máa ń bọ̀ Ọ̀ṣun Òṣogbo Àrùbá ò sì ń wọ mọ́tò níjọ́ tí omi Ọ̀ṣun kọ́kọ́ di dúdú ọba wa ní tí wọ́n bá kéyìí Ọ̀ṣun Òṣogbo kúrò ní Jàkúta kí ni ó ṣẹlẹ̀ tí wọ́n bá gbé Àrùbá wọ mọ́tò èmi láìkì ẹ̀ tó ló dáa kéèyàn mọ́ gbá rìsáàjì mo láìkì ẹ̀ ní nǹkan tó ṣe ó kàn jẹ́ pé kò sẹ́ mí pé tí wọ́n bá gbá Àrùbá wọ mọ́tò kí ni ó ṣẹlẹ̀ ó ní ẹ̀yin ará Òṣogbo àní sí ọdún nínú oṣù kẹjọ Jímọ̀ àkọ́kọ́ oṣù kẹsàn-án lòun fi Ọ̀ṣun Òṣogbo sí gbogbo àwọn àwòrò ṣàṣà àwọn babaláwo wọn pariwo pé nǹkan ọ̀fẹ́ dánwò yìí agbára rẹ̀ ọ̀ka Ọ̀ṣun gun òkè tẹ́ bá mọ bí pálásì wa ṣe jìnnà sí odò sí láti odò yẹn títí dé ọjà kò sí ẹ̀dá alààyè kan tó rí ilé tó wà ládùúgbò wọ̀nyẹn gbé ó lé gbogbo wọn ó sì wọ àfiwá ní kọ́lọ̀ àró níbẹ̀ ni wọ́n ti gbé pé Jímọ̀ tó parí oṣù kẹjọ o 27 ní Jímọ̀ yẹn tí mi ò ṣe gbàgbé àwọn òbí lè ṣe lóṣù kẹsàn-án wọ́n ṣe lóṣù kẹjọ wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ wọ́n ń ṣètùtù bá pẹ́ tutù lọ́sàn gan ó padà ṣé ẹ mọ̀ pé tó bá jẹ́ pé mi lọ́ba yóò yẹ kó dúró pé tọ̀ èyí tó dùn mí ti rí yìí ó ti tó ó tún dijọ́ tí wọ́n tún ní Arúgbá fẹ́ mọ́ rodò ó sì gbọ́n digbá tán wọ́n gbé gbá lọ Arúgbá ó sọgbá lórí ẹ̀ gbé wọnú jíìpù wọ́n dé géètì ọ̀tún ọjà Arúgbá ó gbé gbalẹ̀ lórí wọ́n bọ̀ sùn ṣùgbọ́n lọ́dún náà ó lè dà kábíyèsí wá ń dé géètì Òṣogbo padà báyìí ojú méjèèjì kọ̀ kò sí ìlú tí wọ́n ti pe ọba wá babaláwo wá kò sí ètùtù tí wọ́n ṣe kò sẹ́mi oṣù kẹjọ mi ò bá a láyé tó gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe kó má fi òòṣà ṣe yẹ̀yẹ́ pàápàá ẹgbẹ́ Ọ̀ṣun sì ní sùúrù ṣùgbọ́n ẹgbẹ́ ò ní sùúrù ẹgbẹ́ a máa nà èèyàn tí ò ní jí mọ́ ẹgbẹ́ a máa dá nǹkan èèyàn rú tí ò ní jẹ́ èèyàn mọ́ tí yóò sì máa ṣògùn tí wọ́n ní jó ṣiṣẹ́ alára ìlú alára àbò ni wọ́n kò síbi tí wọ́n ti lè jẹ́ àwọn ni wọ́n máa ń na ọmọ tán máa ń na yé àwọn ni wọ́n
àìmọ̀kànmọ̀kàn ló ń dààmú àwọn ẹ̀sìn yòókù tí wọ́n lọ sí etí òkun. Àìmọ̀kànmọ̀kàn, àìgbà fún òòṣà, àìgbà fún irúnmọlẹ̀, àìgbà fún Elédùmarè. Torí téèyàn bá gbà fún ìṣẹ̀dá èèyàn, á mọ̀ pé òòṣà ni Elédùmarè kọ́kọ́ fi dá ilé ayé. Àìléṣe òòṣà, mi ìfẹ́ kí lágbájá mọ̀ pé mò ń sún òòṣà. Ẹ gbọ́, ṣé Kùránì ló wà létí òkun? Ṣé Bíbélì ló wà létí òkun tí wọ́n wá lọ? Òòṣà náà ló wà ń bẹ̀, olókun làgbà omi. Ẹ̀gbọ́n tó máa ń pé ẹ̀rí gbogbo ẹ bọ̀wọ̀ fólókun. Ìbáṣepọ̀ wà láàárín gbogbo nǹkan tó jẹ́ omi, orí odò gbogbo òun làgbo. So àwọn ẹlẹ́sìn míì tí wọ́n lọ sétí òkun, tí wọ́n lọ ṣàdúrà, òòṣà náà ni wọ́n lọ ń bọ̀. Bíi ká máa tanra wa ni. Mo ti ní wòlíì tó sọ fún mi lásán pé ìyá ẹ lọ sétí òkun, ẹ lọ ṣàdúrà. Mo ní òkun bẹ́ yàrá mi. Ọ̀sà ń bẹ́ yàrá mi torí omi òun lomi ń jẹ́. Sòkẹ́lẹ́dà tó gbà fún wa kó má jẹ́ ká tanra wa, ká mọ̀ sọnù ká tó sọnù.